eléyìí ti wá lágbára báyìí o, wàhálà tó ń lọ lágbolé fújì ti wá serious gidigidi. Ẹ tún wá gbọ́ nǹkan tí Àtàwẹ́wẹ́ tún fi fèsì ọ̀rọ̀ padà fún King Dr. Saheed Òṣùpá lórí ọ̀rọ̀ pé wọ́n ní àwọn kan ní ànábì fújì, àwọn kan ní sàábé fújì. Àtàwẹ́wẹ́ ni ohun tí wọ́n ń pè ní ẹ̀tù fújì, òun lọ̀gá gbogbo wọn nítorí ẹ̀tù òun lọ̀gá ọba àti joyè lágbolé fújì. ètò òsì ẹ̀hún ọba ìlú jẹ́ ìbòdó ti bẹ̀rẹ̀ ọ̀nà ètò ní bàbá gbogbo lóye o fẹ́ gbadé o fẹ́ jẹ́ ẹ̀tún o fẹ́ jẹ́ sípa o fẹ́ jẹ́ gbẹ́rù ọba gbogbo ètò bá ti ìgbẹ́ jẹ ètò òsì ẹ̀hún ọba ìlú jẹ́ bàbísọ̀ọ̀sì ìdánimí nínú ògùn. Ó lágbára o, bẹ́yìn ò bá gbàgbé tẹ́tí fọkàn bá gbogbo wàhálà rẹpẹtẹ tó ń lọ lágbolé fújì lọ. Ẹ rántí pé King Dr. Saheed Òṣùpá lójú bọ́ǹbù ọ̀rọ̀ kan kalẹ̀ tí wọ́n ní àwọn kan ní ànábì fújì tán ni àwọn sì dá àwọn tó jẹ́ ànábì fújì mọ̀ lágbolé fújì. Ibẹ̀ náà sì dárúkọ ànábì Pàsó, wọ́n dárúkọ ànábì Saidan Papa, wọ́n sì dárúkọ ànábì olóògbé Síkírù Àyìndé Barrister. mọ ohun tọ́pọ̀lọpọ̀ mọ Òṣùpá, mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú fújì wa, mo mọ nǹkan tó jẹ́ pòun àtijọ́ ni, mo máa nà bí Pàsó nínú olórin fújì o, mo máa nà bí Òṣùpá Saidan Papa ọba, mo bá Basido ọba aláṣàkáṣà òun, mo máa nà bí Bàrúsátì kọlọmbà àdìfọ̀rùnkẹ́ wọn. Àwọn tó jáde látara àwọn sàbẹ ni ìmísí ànábì òṣèfìwé ti sàwábà, ẹ má fi mí sí Jésù ọmọ lẹ́yìn ẹ̀ tó tẹ̀lé. Lẹ́yìn tí ọba orin fújì tí wọ́n sọ ọ̀rọ̀ yìí, ó ní ó ti dá ọ̀pọ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ kalẹ̀ lọ́tàn lọ́sì pàápàá lágbolé fújì tí ọ̀pọ̀ wọn tó sì ń fi ẹ̀hónú wọn hàn tí wọ́n ń complain wípé kí ló dé tí King Dr. Saheed Òṣùpá ò fi dárúkọ pé àwọn kan lànábì fújì pé àwọn tó kù sàábé ni wọ́n jẹ́. Àtàwẹ́wẹ́ náà tún ti jáde báyìí láti wá sọ̀kò ọ̀rọ̀ tiẹ̀ náà sọ́jà. Ó ní agbára. Àtàwẹ́wẹ́ náà ti fèsì tiẹ̀ náà padà fún King Dr. Saheed Òṣùpá. Ó ní oyè tán fóun lágbolé fújì ìyún ẹ̀tù fújì. Ó ní kò sí ti ń jẹ́ ẹ̀tù fújì ò, wípé tán bá tiẹ̀ wá ní ẹ̀tù fújì lòun, kí gbogbo wọn lọ mọ̀ wípé tí ò bá sí ẹ̀tù ọba kankan ò lè jẹ, tí ò bá sí ẹ̀tù olóyè kankan ò lè jẹ lágbolé fújì. Ó ní agbára. Ìyẹn túmọ̀ sí wípé òun ẹ̀tù òun ni ọ̀gá gbogbo wọn pátápátá àtọba àti joyè lágbolé fújì. Ó lágbára, ó lẹ́tìkẹ́, ó gbẹnu tán. Ẹ̀yin èèyàn mi, mo kì í káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television. Ṣé dáadáa ni mo tún bá yín ní dídé àsìkò yìí? Ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija Online TV lórí Facebook, lórí YouTube. Ẹ máa bá mi subscribe, ẹ máa bá mi like and share fídíò kó máa lọ káàkiri. Ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí ká tún gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Àtàwẹ́wẹ́ tó tún fèsì padà fún King Dr. Saheed Òṣùpá. Kẹ̀dẹ̀ máa bá mi fèrò ti yín náà nípa ìsí comment. Ṣayọmí sọ́ríyọ wọ́n yọ ọ́ tì ìdán ṣẹ́yọ́mí ògbò tù ìdán yẹmí ẹ̀ lè yọmí ibi tó ti gọ̀ ni pé ètò fújì iná fún mi ètò ẹ̀jẹ̀ sí ọ́ ọba onílé jẹ́ ètò òsì ẹ̀ ọba onílé jẹ́ ìbòdó ti bẹ̀rẹ̀ ọ̀nà ètò ní bàbá gbogbo lóye o fẹ́ gbadé o fẹ́ jẹ́ ẹ̀tún o fẹ́ jẹ́ sípa o fẹ́ jẹ́ gbẹ́rù ọba gbogbo ètò bá ti ìgbẹ́ jẹ ètò òsì ẹ̀ ọba onílé jẹ́ bàbísọ̀ọ̀sì ìdánimí nínú ògùn wáyé méjì sí ni máa ní bàbá tún ní wọn nílé orí mi yọ compose àwọn tó tún ayé ẹ̀ wọ́n gbẹ́jẹ̀ sí ẹni kí ló ṣe wọ́n ń gẹ̀ ewu mú wọ́n ń gẹ̀ ewu báyìí ti mú yàn ń gẹ̀ ńkọ́ àti jẹun àti mú ó ti dè níra. wọ́n sì ọmọ alájẹ èèyàn Adébọ́lá èèyàn olówó agbóhùn ìgbà ọ̀gá máa lọ mọ́ àwọn tí bàbá olóòṣèré náà ní bàbá tún gbé wọ́n sì gbàgbọ́ bí Adébọ́lá mọ́ alájẹ gbogbo wọn làgbòrò bí gbólú Àdìsá adé bí mo ṣe ń wọ̀ tí mo rí Kàmọ́lì àárín yín oníbẹ̀rù lọ́la ọlọ́wọ́n bá àárín ẹ̀yìn méjèèjì kò ní bẹ̀rù lọ́la ọlọ́wọ́n bá àbí pẹ́lú má fi Kàmọ́lì sílẹ̀ torí pé nǹkan ńlá ń bọ̀ láìpẹ́ láì jìnnà nǹkan ńlá máa ṣẹlẹ̀ tó bá dẹ̀ máa ṣẹlẹ̀ abo nílé
ábẹ́ àlejò akílọ̀ sílé mọ́nà gbogbo ẹ̀ ló máa kọ́ ẹ̀rí àtòkò Lagos State àtòkù State àwọn làwọn bẹ́ẹ̀ níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò sí ọ̀nà ọ̀rọ̀ bẹ̀sẹ̀ ìgbàkúrọ̀ sọ́ni kó ń lọ jagunjagun làwọn ogun táwọn bá ti jà tàbá sọ fún ẹ kó má ṣe wèrè tó bá ṣe wèrè wọ́n sì ó yẹ ká ṣe bí olóṣì wọ́n á yọ. Bàbá ó sì ọ̀dọ́ òun bá ṣe ìdákọ́ àyà ẹ̀yìn tí ń pèrí wà láì dá o àmọ́ yíyọ o àmọ́ yíyọ àwọn amúyà àtúnbọ̀ o ẹ̀yìn tí ń pèrí wà láì dá gbogbo ilẹ̀ ó fara gbẹgbẹ gbogbo alákọ̀ọ́rọ̀ gbogbo tẹ́tù àbátì àjà kábàjẹ́ nìjọ́ gbogbo ilẹ̀ ó fara gbẹgbẹ. Ẹ̀rọ àbí àbí fáwọn ọlọ́tẹ̀ gbogbo ilẹ̀ ó fara gbẹgbẹ. Èyí tí orí wa láì dá o, àmọ́ yíyó, àmọ́ yíyó, àwọn àmọ́ yíyó àtúnyẹ̀wò o. Èyí tí orí wa láì dá gbogbo ilẹ̀ ó fara gbẹgbẹ. Àyìnlá tàbí má gbàdọ̀, bàbá mi, ẹnu ìlọ. Bàbí má gbàgbẹ́, àtàwọn ọwọ́ ẹni tó bá yó ó bá yọ láàyò yó ẹni ebi ń pa ó bá nàbí ṣe bínú. Kó jẹ́ ilẹ̀ lànà ẹ̀yẹ̀mọ́ níwọ̀n kó já wà láàyè ni ẹ̀yẹ̀mọ́ níwọ̀n. Ẹ má bàrà jẹ́ ọba tó dáyọ̀ ó jẹ́ wà lẹ́yìn pẹ̀lú èsèsè bàbá tó láyè sí i wá. Àyìnlá àwọn ní bẹ́ẹ̀ ní ìtẹ̀. Àwọn ní bẹ́ẹ̀ ní ìtẹ̀. Ẹjọ́ ìjọsí. Ìgbà kọ́ra pẹ̀lú àdáwò. Wọ́n gbókè lórí. Àmì òye ìwọ̀n jẹ́lẹ̀ jẹ́lẹ̀. Àbẹ́rí pé ọ̀rọ̀ yìí lágbára ó lè tìkẹ́ ògbẹ̀nì tán gbàgbós tó ń lọ lọ́wọ́ yìí lágbolé fújì ta ló máa parí ẹ̀ ta lápá náà ìta láyanjú ẹ̀ ó lágbára kí lè ro ti yín lórí gbogbo ohun tí àtàwẹ́wẹ́ tó ti sọ kalẹ̀ ó ní ohun tó ń pè lẹ́tù oǹgan lọ́gà gbogbo wọn látòrí ọba lórí ìjòyè ó lágbára èsì ọ̀rọ̀ ilé tó tiẹ̀ sọ sọ́jà yìí ó lè tìkẹ́ gidi ni kí lè ro ti yín kí lòbíníọ̀ yín kí ní àtòkọ̀ sí yín ẹ má bá mi jù sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DJ Naija online TV lórí Facebook link tó wà ní comment section fídíò máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa rí subscribe button kan tó wà lábẹ́ fídíò yìí ẹ máa bá mi tẹ̀ ẹ máa like and share fídíò kó máa lọ káàkiri ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi.